ṣẹlẹ̀ ọ̀gá Bello gbomijé lójú Tọ́lá Ọládòkun ẹ jókòó ẹ gbọ́ròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Lánàá òde yìí ni gbajúgbajà òṣèrébìnrin tíátà ni ìyẹn Tọ́lá Ọládòkun sunkún ayọ̀ látàrí bí ọ̀gá Bello ìyẹn Adébáyọ̀ Sàlámì ṣe dùn nínú láyàjọ́ ọjọ́ ìbí rẹ̀ tí ó sì fi owó tabua ta lọ́rẹ èyí tó mú kínú màmá náà dùn tí wọ́n sì sunkún ayọ̀. Ẹ wo fọ́nrán bí ayẹyẹ náà ṣe lọ. Àlàáfíà tó ẹ̀ gbogbo táìsàn bá sápamọ́ sí Ọlọ́run abẹ́rẹ́ wà wá máa rí jẹ wà máa rí mu wà máa rí nú wà máa rí lò owó tó bá dáwó lé àmàyọrí sí tó ti lè kọ́ láì tó tàwọn àjù bẹ́ẹ̀ onípàdé lẹ́nu ni kẹ́mítíkà ìka tí ẹ̀ wá bá wà máa lọ rí wà máa bọ̀ èyí tó máa sọ tó máa bá láyé ní Ọlọ́run jò sọ èyí tó máa sọ fún ayé tó máa dùn mọ́ ọ́nù Ọlọ́run máa jò sọ èyí tó máa rí nìyẹn. La haula wala quwwata illa billah. La haula wala quwwata illa billah. La haula wala quwwata illa billah. In Jesus' name I pray. Amen. On behalf of myself, 50,000 naira. On behalf of EP, 50,000 naira. Ó ṣọ̀kùn ọba kan.